Atare, Allah Bismillah Rahman Rahim, Alhamdulillah Rabbil Alamin, Rahman Rahim, Maliki Yawmiddin, Ya kana abdu ya kana stari, idina swakan tari, Allah kana tari, Mogu Allah doli aka, Amin. Allah fi je. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Mo kí gbogbo ẹ̀yin ọmọ ìyá wa pàápàá ẹ̀yin tẹ́ ń pe àwọn ọmọ kéwú náà pé ká máa dá sí ọ̀wọ̀n kọ̀ọ̀kan tí ó bá ń ṣẹlẹ̀. Àwọn kan ti ń táàgì mi lórí fídíò yìí láti àná pé àbákẹ́bẹ̀rù ṣé Fatia tí ìyá ìka ṣe ó wà òkè. Well, àkọ́kọ́ gbogbo ohun tí èèyàn ò bá ti mọ̀ tí ò bá ti mọ̀ pé ohun tóun ṣe yẹn ò dá o wọn ò ní kẹ̀ṣẹ̀ lẹ̀ fún ó ti yé ìjọ tó bá ti wá mọ̀ pé ohun tóun ṣe yẹn ò dá o ló máa di kíkẹ̀ṣẹ̀ lẹ̀ fún. Àkọ́kọ́ méjì ni ọ̀rọ̀ yẹn ó ṣeé ṣe kí ìyá yẹn mọ̀ Suratul Fatiha yẹn ó ṣeé ṣe kí ìyá yẹn mọ̀ kó jẹ́ sí wípé microphone tó wà níwájú màmá ló ń ba ìyá lẹ́rù. Ṣé mọ̀ pé ìgbà míì ẹlòmíì náà máa sọ pé òun lè ṣe nǹkan báyìí òun lè ṣe nǹkan báyìí tó já sí pé tó bá rí máìkì báyìí àbí tó bá fèsì audience báyìí òun ni gbogbo nǹkan yẹn máa lọ. Ó máa ń ṣẹlẹ̀ sí yàn dáadáa bẹ́ẹ̀ tó já sí pé ó lè mọ̀ kó já sí pé ẹ mọ̀ tẹ́ bá wo bí ìyá yẹn ṣe ń ka yẹn ẹ rí i pé ó possible bẹ́ẹ̀ kó já sí pé ìyá yẹn mọ̀ bóyá mic àbí bí wọ́n ṣe ń ṣe interview fún wọn yẹn bọ́n ṣe ní kán sáré sọ̀rọ̀ yẹn ó possible bẹ́ẹ̀ àkọ́kọ́ nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì ó ṣeé ṣe kó já sí wípé ìyá ò mọ̀ lóòótọ́ àmọ́ gbogbo ẹ̀yin tẹ́ wá ń sọ wípé ẹ̀yin àfa alásàlátù tẹ́ ń bú àwọn àfa alásàlátù ẹ̀ bá má bú wọn ó ti yé ẹ̀ bá má bú wọn a máa advice àwọn bàbá wa tí wọ́n kó àsàlátù jọ kì í ṣe pé kákọ̀ kó àsàlátù jọ lásán lórí wípé alálàáìlà ìlànà alálàáìlà ìlànà ṣèwù jamiu ìlà all these things abdulkadir jẹ́ẹ̀lì kàdásàláù sí àwọ̀ all these things ayé ti lajú ju gbogbo orú ẹ̀ lọ. Ṣé gbogbo àwọn ìyá wa tá à ń kó jọ yìí tá a bá ń kọ́ wọn ní àwọn tó yẹ ká kọ́ wọn ẹni tí ó máa padà dà níta ló ti ń dà yìí. Tẹ́ bá sì wọ wọn ìyá yìí àwọn ìyá alásàlátù yan ni ó túmọ̀ sí pé ẹ̀yin àfáà wa iṣẹ́ pọ̀ lọ́wọ́ yín o iṣẹ́ pọ̀ gan lọ́wọ́ yín. Àwọn ìyá yìí ẹ máa fún wọn ládùúrà tá a máa mọ̀ ní pé àwọn àsàlátù á máa sọ pé ẹ lọ ṣàdúrà báyìí ẹ má fún wọn ládùúrà àràmọ́nì mọ́ ẹ má fún wọn ládùúrà yálà tí fù mọ́ ẹ má fún wọn ládùúrà gbogbo kíní mọ́ ẹ máa fún wọn ládùúrà nínú Kùránì. Suratul Fatiha ẹ máa sọ fún wọn pé ẹ máa lọ ka Suratul Fatiha 33 73 all these things tẹ́ bá ní tẹ́ bá ti ń fún wọn wọ́n á máa kà wọ́n á máa fi ṣàdúrà á máa dúró lórí àwọn wọn. Kì í ṣe pé ká máa wá ní ẹjẹ́ àjọ ṣàdúrà yìí ṣá gẹ́gẹ́gẹ́gẹ́ ẹ má jà ṣe yẹn mọ́ ẹ máa fún wọn ládùúrà nínú àyálù Kùránì nínú súrà tó wà nínú Kùránì iná àtọ́ iná ẹ máa fún wọn ládùúrà bẹ́ẹ̀ pé ẹ máa lọ sa iná àtọ́ iná ẹ máa sa Suratul Fatiha tẹ́ ẹ bá ti ń fún wọn pé kọ́ máa lọ kà á tán bá ti ń sá yóò máa dúró lórí ahọ́n wọn ju wípé ká máa sọ pé àlálàáìlà ká máa lu bàǹdírì ká máa jó ká máa ṣe mọ́lúdì. Ihun tó máa ń padà dálẹ̀ rí ni mo ṣe sọ pé méjì lọ̀rọ̀ ìyá yẹn ó ṣeé ṣe kí ìyá mọ̀ kó já sí pé máìkì tó wà níwájú wọn àbí kó jẹ́ àwọn àáfàá tí ìyá náà ń ṣàṣàlátù lábẹ́ ẹ̀ ni wọ́n ń fún wọn ládùúrà nínú àlùkùránì tó jẹ́ pé àdúrà yá làtífù yá jákíjá lásán náà fún wọn tàbí kó máa fún wọn ní nǹkan mi. ẹ̀kọ́ mi mọ̀ wà usnu muslim wà ẹ̀yin ò gbé lọ ṣàṣàlátù yín rí àfi bàǹdírì àfi mọ́lúdì àfi kẹ́ ẹ̀ gbowó lọ́wọ́ wọn tá a bá ti ń ṣe léyìí jù ohun tó padà máa dálẹ̀ ló ti dálẹ̀ yìí. gbogbo ẹ̀yin bàbá wa alásàlátù ẹ rí strategize àṣàlátù yín o ẹ máa pe kálímọ̀ sí wọn lẹ́nu Suratul Fatiha ẹjọ́ máa kà á ẹ máa pè sí wọn lẹ́nu. Mo mọ̀ wọn àfáà wa tó já sí pé wọn ò ní nǹkan méjì tí wọ́n ń ṣe tán bá náà kó àṣàlátù jọ lẹ́yìn tán bá ṣàdúrà tán wọ́n máa ka usnu ni muslim wọ́n níwèé àṣàlátù ìwé àṣàlátù yẹn náà ni wọ́n máa kà ni wọ́n bí last ten surah tó wà nínú àlùkùránì ó ti wà nínú ìwé àṣàlátù àwọn ẹlòmíì òun náà máa kà àwọn ìyá kan amọ̀ wọn tó jẹ́ pé gbogbo kíní yẹn náà mọ̀ lórí. Ó ti yé àwọn tá a bá kọ́ àṣàlátù jọ tá a bá tètè ń ṣe àwọn àtúnṣe correction báyìí
in tó padà máa dálẹ̀ ló ti ń dálẹ̀ yìí. a mọ̀ pé iṣẹ́ takuntakun lẹ̀ ń ṣe látara pé ẹ̀ ń kọ́ wọn ìyá yẹn jọ láti lè kọ́ wọn lójú ọ̀nà ẹ̀sìn Islam, àmọ́ kì í ṣe ká máa lu bàǹdírì nìkan, àmọ́ kì í ṣe ká máa dá wákà nìkan, àmọ́ kì í ṣe ká torí pé a fẹ́ gbowó lọ́wọ́ wọn nìkan. ẹ fún wọn ládùúrà, ẹ jẹ́ kán lọ ṣàdúrà ńlé, kí wọ́n ka Suratul Fatiha kan fi ṣàdúrà ńlé, kọ́ka iná àtọ́ iná kan fi ṣàdúrà ńlé. ẹ kọ́ síwèé fún wọn ni, ẹ bá wọn dáńlóòdù ẹ̀ sínú fóònù wọn ni tí wọ́n máa gbọ́. ẹ jẹ́ kó yé wọn bẹ́ẹ̀, ẹ jẹ́ kó pàtàkì létí wọn ju pé ká máa kọ̀ dá wákà lọ nínú àsàlátù. ó máa ń dójú tí èèyàn nígbà tá a bá ń rí irú àwọn nǹkan báyìí. gbogbo ẹ̀ tẹ́ ń fi ìyá ìṣe yẹ̀yẹ́, ẹ lọ túbá lọ́dọ̀ Ọlọ́run. ìyá wa, ẹ má jẹ́ kélé discourage yín, ẹ má jẹ́ kélé kó ṣe kí ni o kó discourage yín. tẹ́ ẹ tiẹ̀ lè bold láti jáde síta láti sọ pé ẹ̀yin náà fẹ́ sọ̀rọ̀, ẹ fẹ́ ka nǹkan, wọ́n interview, ẹ grant interview. mo mọ̀ pé kò lè jẹ́ ẹ̀yin ni wọ́n pè níbẹ̀ yẹn nìkan, àmọ́ ẹ̀yin lẹ bold ló ṣe jẹ́ pé ẹ lè face camera. ìyẹn mo fi kí yín dáadáa ìyá wa. Ọlọ́run níjó bàjẹ́ fún yín, Islam yìí ò ní bàjẹ́ lágbára Ọlọ́run. àwọn àfáà tí wọ́n wá súnmọ́ ìyá yìí, ẹ jọ̀ọ́ ẹ bá wa kọ́ wọn. ẹni tó fẹ́ mọ̀ níyà yìí, ẹni tó fẹ́ mọ̀ ni wọ́n, àmọ́ ńgbà tí wọn ọ̀rẹ́ yẹn àfáà tẹ́ ẹjọ́ original lẹ́gbẹ̀ẹ́ wọn, òun ló jẹ́ kí irú eléyìí ṣẹlẹ̀. àmọ́ tẹ́ ẹ bá lè bá wa súnmọ́ wọn, ó di dandan. èmi mọ̀ pé ìyá yìí ẹni tó fẹ́ ní mímọ̀ ni wọ́n, tí ò dẹ̀ ń tijú àti ní mímọ̀. torí ẹni tó bá ń tijú àti ní mímọ̀ kò ní ka Suratul Fatiha rárá. pẹ̀lú bí wọ́n ṣe ká yìí, pẹ̀lú ògo t'Ọlọ́run, Ọlọ́run yóò bá yín fa àlùbáríkà sí, yóò sì gbájú bẹ́ẹ̀ ṣe ń fẹ́ lọ. àmọ́ ẹ̀yin àfáà tẹ́ ẹ bá súnmọ́ ìyá yìí, ẹ bá wa ṣàtúnṣe lórí ẹ̀. Ọlọ́run ní jó bàjẹ́ fún yín, kò ní bàjẹ́ fún ìyá yìí. gbogbo ọmọ tí ìyá yìí bí pátá, gbogbo wọn ló máa ṣoríire. ìyá yìí gbogbo ẹbí yín pátá ni ó ṣoríire, àtẹ̀bí tèmi náà àti gbogbo àwa mùsùlùmí lápapọ̀. Ọlọ́run sì ní jó bàjẹ́ fẹ́ni kankan wa. ìyá wa, mo gbé kùdùsì fún yín, kò ní bàjẹ́ fún yín lágbára Ọlọ́run, inshallah bí kudratillah. àmọ́ ẹ gbìyànjú láti mọ̀ tó bá jẹ́ pé ẹ mọ̀, tó bá wá jẹ́ pé ẹrù ló ń bà yín, ìjọ míì ẹ máa farabalẹ̀, ẹ má jẹ́ kẹ́rù bà yín. máìkì kámẹ́rà kò ṣe nǹkan kan fún yàn. Ọlọ́run ní jó bàjẹ́ fẹ́ni kankan wa. ẹ̀yin àfáà wa alásàlátù, iṣẹ́ wà lọ́wọ́ yín. ẹ fún àwọn èèyàn ládùúrà nínú Kùránì ni, ẹ má máa fún wọn ní yájámù yájákẹ́nìkan yágínní, ẹ fìyẹn lẹ̀. Suratul Fatiha, iná àti iná, Suratul Ikhlas, Suratul Musatin àti gbogbo wọn sura kéékèèké yẹn, ẹ máa pè sí wọn lẹ́nu lásàlátù yín. ìyẹn ló máa jẹ́ kó dúró lórí ahọ́n wọn, débi wípé tí wọ́n bá déta àbí anywhere, wọ́n á lè láǹfààní àti sọ. Ọlọ́run ní jó bàjẹ́ fẹ́ni kankan wa. Salamu alaikum.